èyí ṣe àṣemọ́. Ọ̀ṣun bá wa ṣe kó lè dára. Tètè bá wa ṣe kó lè dìtúmọ̀. Àwọn máa fọdún èyí ṣe àṣemọ́. Ọ̀ṣun ẹ̀rù ti dẹ́kun. Ọ̀ṣun ẹ̀rù ti dẹ́kun. Dàkún wá fi ilé pàdé àwa. Ó dàbọ̀ náà. Ọ̀ṣun ẹ̀rù ti dẹ́kun. Ọ̀ṣun ẹ̀rù ti dẹ́kun. Dàkún wá fi ilé pàdé àwa. Ó dàbọ̀ náà. Ọlọ́dọ̀kọ̀ ti dẹ́kun.
Táyé lóru máa gbọ́ ẹlẹ́rù mi o. Èmi gbọ́ ìgbà kò sí gbọ́ ẹ̀kọ́ mi ò ní ẹ̀kọ́ mi ò ní
I move now. Move.
Please, let's give space. I'm asking my mama. Ó já èṣù síwájú ẹni síwájú. Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.